لبيك اللهم لبيك. Tẹ́tẹ́lọ àjìnìrọ̀rùn, òmùra lílọ nìdẹ̀ra. Adéhùn fi tọ́lá yọ̀nà àtàbúlàtọ̀ ní kẹbálọ̀. Tẹ́tẹ́lọ àjìnìrọ̀rùn, òmùra lílọ nìdẹ̀ra. Adéhùn fi tọ́lá yọ̀nà àtàbúlàtọ̀ ní kẹbálọ̀. Kò sí èméjì àmọ̀kẹ́, ó dá mi lójú gedegbe. Wá ṣiṣẹ́ àjìlá ṣe pé hospitality wọ́n dúró. Accommodation wọ́n jẹ́ bàbá. Ticketing and reservation, consultancy services. Destination advice pẹ̀lú tourism iṣẹ́ wọn ni group tours arrangement. Mo fẹ́ lọ àjì pẹ̀lú múra wa wọn ni mo mọ̀ tó lè bá lọ. Máa bọ̀ ní Al-Yusuf International Travels and Tours tó kalẹ̀ sí nọ́mbà 50 Ìṣàgá road Owódélé bus stop along Lut road Sùúrùlérè Lagos telephone 0803-512-4441 tàbí 0802-396-3632. Ọ́fíìsì wọn tó wà nílùú Ìlọrin, Ìbàdàn, Ọ̀yọ́, Ayétòrò. Al-Yusuf International Travels and Tours, ìbẹ̀rù Ọlọ́run ni wọ́n fi ń ṣiṣẹ́ tiwọn. Let me go to your